Oya ọ̀nàrẹ́bù ó yá bẹ̀rẹ̀ sí ní jálẹ̀ bí àpò rẹ̀ sí bí àpò ẹ̀wà. Oya mọ̀ jálẹ̀. Ó yá o, ẹ jẹ́ n bẹ̀rẹ̀ sí ní mú ká lápọ̀dọ̀ tèmi ń bí o. Èmi yóò gbé ojú mi sókè sórí àwọn ìròyìn tó kàǹkà wọn ni. Níbo ni ìròyìn tó kàǹkà àkọ́kọ́ ti wá o? Ẹja gbéra pé ẹja lọ sí ìpínlẹ̀ Benue o. Wọ́n ní ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé arábìnrin kan rèé eléyìí tó jẹ́ wípé ọwọ́ ti tẹ̀ ẹ́. Wọ́n ló kọ́kọ́ sá lọ ni o. Kódà ńgbà ń ṣàròyìn ẹjọ́ ọwọ́ ò tí ì tẹ̀ àmọ́ mo láyọ̀ láti sọ fún yín wípé ọwọ́ ti tẹ̀ báyìí o. Kí lóhun tí arábìnrin ọ̀hún ṣe? Wọ́n ló mọ̀ hùwà tó kàǹkà ni. Wọ́n lọ́mọ tuntun jòjòló ọmọkùnrin eléyìí tó jẹ́ wípé wọ́n bí ìyẹn sí ilé ìwòsàn alábọ́dé kan ìyẹn níjọba ìbílẹ̀ Gbọ́kọ̀ ní ìpínlẹ̀ Benue. Wọ́n ní arábìnrin yìí dẹ̀ kọ́ lọ bí ọmọ ọlọ́mọ ó dẹ̀ rú lọ. Wọ́n ní ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé àárọ̀ kùtù àì ọjọ́ ìṣẹ́gun Tuesday òun náà ni ìyá ọmọ yìí ló push ó sà push ọmọ bóde. Wọ́n ní ọba ní ọmọ yìí yóò mọ̀ ké bóòlù èèyàn ó ṣe bímọ tọ́mọ ò ní ké. Wọ́n ní ọgbà wọn fún ládìí. Wọ́n ní kàkà kí ọmọ yìí kó ké. Wọ́n ní ṣe ló mọ̀ ń wò. Wọ́n ní làwọn nọ́ọ̀sì bá ní iṣẹ́ ọmọ tí ò ké yìí á nílò láti fún láwọn nǹkan kan àti àwọn nǹkan kan. Wọ́n ní ọba lọ rèé fún ọmọ nítọ́jú lọ́mọ bá padà ké o. Wọ́n ní gbò wá yá ńgbà tí ìyá àti ọmọ tára wọn ti mókun dáadáa ní ọba ní ẹ ti bímọ ẹ lè wà ní wọ́ọ̀dù bíbí mọ́ ẹja mọ̀ mú yín lọ sínú wọ́ọ̀dù mi o. Wọ́n ní ọba gbé ìyá àti ọmọ tuntun ọmọkùnrin wọ́n ní gbé wọn lọ ó di inú wọ́ọ̀dù mi o. Wọ́n nínú wọ́ọ̀dù mi tí wọ́n wà wọ́n ní bí wọ́n máa ṣe wọlé nu wípé yes ma o àkú ewu o ọlọ́run ó wò ọlọ́run ó dá sí o fine boy àmọ́ nọ́ọ̀sì ni mí bí nǹkan tó máa ṣẹlẹ̀ ní wípé a tún fẹ́ sáré ṣe àyẹ̀wò fún ọmọ yẹn sí. Wọ́n ní àṣẹ wípé gbogbo bó ṣe ń ṣàyẹ̀wò fún ọmọ ọ̀hún tí wọ́n fi ń wádìí nǹkan tó ṣẹlẹ̀ tọmọ kékeré ọ̀hún ọmọ tuntun jòjòló tí ò fi ké. Wọ́n ní gbogbo ẹ̀ náà ni arábìnrin ọ̀hún ló ti ń shadow ló ti ń observe ẹ̀yẹn láti ọ̀kan. Wọ́n ní ó bá ṣe bẹ́ẹ̀ ló bá gbọ́ ọmọ lọ́wọ́ ìyá ọmọ. Wọ́n ní àmọ́ grandma ìyá bébì ìyá tó bí ìyá bébì lára wá fún wọn wípé ẹ táwọn ń wò yìí kì í ṣe nọ́ọ̀sì jàre. Wọ́n ní kí wọ́n tó dijú kí wọ́n tó lajú. Wọ́n ní arábìnrin yìí ó ti gbé ọmọ sá lọ. Nígbà tí ìròyìn ọ̀hún tó wá ń tẹ̀sí ọwọ́ iwájú lọ ó bá àwọn oníròyìn sọ̀rọ̀ lánàá. Wọ́n ní ẹni tí ń ṣe alukoro fúnlẹ̀ iṣẹ́ ọlọ́pàá ìyẹn ní ìpínlẹ̀ Benue DSP Peter Andogo. Wọ́n ní ó bá àwọn oníròyìn sọ̀rọ̀ wípé wọ́n ti ń ṣiṣẹ́ ìwádìí lórí ọ̀rọ̀ wọn. Àmọ́ mo wá láyọ̀ láti sọ fún yín wípé ọwọ́ mọ̀ ti tẹ arábìnrin ọ̀hún nígbà tí ẹni tó wá jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá tó wá ń ṣe bẹ́ẹ̀ tí ń ṣàlàyé ọ̀rọ̀ lọ. Wọ́n ní ǹjẹ́ jẹ́ mọ̀ wípé ní kété tí wọ́n taari ọ̀rọ̀ ọ̀hún sí ọ̀dọ̀ àwọn ẹ̀ka eléyìí tí wọ́n rí sí ọ̀rọ̀ gbogbo tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ọ̀daràn òun náà ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ṣèwádìí lórí ọ̀rọ̀ ọ̀hún. Wọ́n ní arábìnrin tó díbọ́ bíi nọ́ọ̀sì yìí wọ́n ní ọwọ́ ti tẹ̀ o tó dẹ̀ ti ṣe bẹ́ẹ̀ tó ti wà ní àkàtà àwọn ajínigbé o. Wọ́n ní gbàgànmọ́ ìyẹn mọ̀mọ́ tó bí ìyá ọlọ́mọ táwọn náà mọ̀ sọ̀rọ̀. Wọ́n ní ǹjẹ́ jẹ́ mọ̀ wípé ṣe rí arábìnrin yìí ní kété tó wọnú wọ́ọ̀dù yẹn òun lára ti fún àwọn wípé eléyìí kì í ṣe nọ́ọ̀sì. Wọ́n ní àmọ́ ìrìnrìn wọn ni dókítà lórí kí n gbọ́mọ ẹ̀ wà ká sáré ṣe àyẹ̀wò fún. Wọ́n nígbà táwọn wò wípé eléyìí náà ó jí abiyamọ kò sáni lè ṣe nǹkan fún ọmọ tuntun jòjòló. Wọ́n ní eléyìí ló mú kí wọ́n gbé ọmọ fún un àmọ́ wọ́n ní ọwọ́ ó ti ṣe bẹ́ẹ̀ ó ti tẹ̀ ẹ́ lásìkò yìí ó má kàǹkà o. Ìpínlẹ̀ Benue mo gbà lọ kọ́lọ́n kó máa ṣe àánú èèyàn ni o. Wọ́n ní arábìnrin kan rèé eléyìí tó díbọ́ bíi nọ́ọ̀sì alábẹ́rẹ́. Wọ́n ní ó sì lu ọgbà àlùmọ̀kọ́rọ́ yìí ó sì fi jí ọmọ tuntun jòjòló ó jí gbé ó gbé sá lọ àmọ́ ọwọ́ ti tẹ̀ ẹ́ lásìkò ìkáwà náà joyè ojú báyìí lálákàn fi ẹni tó bá ti dámọ̀ lọ hospital mọ́ gbọ̀mọ̀ rẹ fún ẹni tó bá ti dámọ̀ mọ́ jò wẹ̀ fún ọmọ rẹ. nígbà mo kọ́kọ́ bí first born mi fúnra mi mo wẹ̀ kì í ṣe ìyàwó mi ló wẹ̀. ṣé o tẹ̀lé lọ sílé ìwòsàn ni. mo wà ojú mi ló ṣe bí ojú mi èmi àbọ̀yẹn pa bí dókítà yẹn push èmi náà ní push ìṣèbí mi mo fi bẹ́ẹ̀ nígbà mo fi nǹkan bẹ́ẹ̀ ọ̀gbágbá mèrè jọjọ ọ̀làgbà pọ̀. ó dáa náà èmi náà ti ṣe bẹ́ẹ̀ o mo ti lọ sí ìpínlẹ̀ Niger o. ok o. níbẹ̀ náà ló ti kàǹkà o wọ́n ní arákùnrin kan màrè o ẹni ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ẹni tí orúkọ rẹ̀ ń jẹ́ Bala Aliyu nílé ẹjọ́ májísírèètì àgbà nílùú Minna máa ti ní kó lọ rèé lo ọdún 13 lọ́gbà àtúnirọ̀ o kí wọ́n sì tún ná án ní ọ̀pọ̀lọpọ̀ ẹgbàá o látàrí wípé wọ́n ní àfúrásì òun náà ló ṣe bẹ́ẹ̀ o ló fi tipá tì kúkú ló fi ní ìbálòpọ̀
pẹ̀lú ọmọdébìnrin kan ọmọ ọdún 10 lágbègbè Boso nílùú Minna nípínlẹ̀ Niger náà ni o. Bákan náà ni ẹni tí ń ṣe adájọ́ àgbà nílé ẹjọ́ náà ìyẹn Samira Jibril òun náà ti pàṣẹ wípé kí afurasí náà kó tún san owó tó tó $250 náírà owó ìtanràn. Wọ́n ní iléeṣẹ́ àjọ tó ń rí sí ètò ìdáàbòbò ẹ̀tọ́ àwọn ọmọdé nípínlẹ̀ Niger eléyìí tí olùdarí gbogbogbò Muhammed tó léwájú òun náà ni wọ́n gbé ẹjọ́ ọ̀hún wá sí ilé ẹjọ́ májísírèètì o tí ẹni tí ń ṣe adájọ́ Muhammed sì ti ṣàpèjúwe ìgbésẹ̀ náà gẹ́gẹ́ bí ìgbésẹ̀ gbòógì láti gbógun ti níní ìbálòpọ̀ pẹ̀lú àwọn ọmọdé léńjeléńje lọ́nà àìtọ́. Bẹ́ẹ̀ náà ni ẹni tí ń ṣe agbẹjọ́rò lẹ́ka ètò ìgbẹ́jọ́ nípínlẹ̀ Niger ìyẹn Aisha Ashafa òun náà ti kó ojú sí ìṣẹ̀lẹ̀ láabi yìí o. Ó ṣàlàyé wípé ṣáájú ni ìyá ọmọdébìnrin ọ̀hún ti fẹ́ dákẹ́ lórí ìṣẹ̀lẹ̀ náà kó tó di pé ó tún wá yí ọkàn rẹ̀ padà láti wá ìdájọ́ òtítọ́ àti òdodo nípasẹ̀ ìlànà òfin. Bẹ́ẹ̀ náà ni Aisha ti wá rọ àwọn òbí, àwọn alágbàtọ́, àwọn olórí ìbílẹ̀ àti àwọn ará ìlú wípé tí wọ́n bá kẹ́fìn èyíkéyìí ìwà ìbàjẹ́ lágbègbè wọn pàápàá jùlọ ìwà ìbàjẹ́ eléyìí tó ní ṣe pẹ̀lú wíwu ìwà kò tọ́ pẹ̀lú àwọn ọmọdé kí wọ́n dákun o kí wọ́n fi tó iléeṣẹ́ àjọ náà tàbí iléeṣẹ́ ọlọ́pàá létí o. Wọ́n ní ilé ẹjọ́ májísírèètì ẹ̀ka tìlú Minna nípínlẹ̀ Niger ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ o ni wọ́n ti ní kí arákùnrin kan ẹni ọdún 25 kó lọ rè lo ọdún 13 lọ́gbà ìtúnirọ̀ kí wọ́n sì tún nà án ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà látàrí wípé wọ́n ní àfúrásì ọ̀hún náà ló ṣe bẹ́ẹ̀ ló hùwà tó kàǹkà o ló fi tipá tì kúkú ní ìbálòpọ̀ pẹ̀lú ọmọdébìnrin ọmọ ọdún 10 nípínlẹ̀ náà. ó fi tipá tì kúkú ó fi bá ọmọ ọdún 10 lò kọ́lọ́n kó ṣàánú èèyàn. ó yẹ ẹja gbéra pambo ló tún dà lásìkò yìí o ó mọ̀ tó kàǹkà o wọ́n ní ìjẹ́jẹ́ mọ̀ wípé àwọn ọmọ mi eléwé ń jẹwé àwọn alọkọ ló ń kígbe wọ́n ní ọmọ tuntun pitú ọwọ́ wọn o wọ́n ní idán gangan idán iṣẹ́ idán tí wọ́n máa ń ṣe lọ́wọ́ òru wọ́n ní àwọn ará bímọ tuntun ṣe o kí ló ń tí wọ́n mọ̀ ṣe wọ́n ní ìjẹ́jẹ́ mọ̀ wípé àwọn iná ìtànsórun sólà eléyìí tó jẹ́ wípé ń máa ń tàn lọ́wọ́ alẹ́ tá a mọ̀ sí street light eléyìí tó jẹ́ wípé wọ́n ṣe sí afárá eléyìí tó gùn tí wọ́n pè ní long bridge ìyẹn ní ojú òpópónà márosẹ̀ Èkó síbàdàn wọ́n ní àwọn aráabí ti rù lọ wọ́n ní ìjẹ́jẹ́ mọ̀ wípé àwọn iná yìí òun náà ló jẹ́ wípé wọ́n rí sí àwọn agbègbè yìí pàápàá jùlọ ìyẹn lórí afárá olókè yìí eléyìí tó jẹ́ wípé ń lọ bíi kìlómítà 5 nípa bí bíríìjì ọ̀hún bó ṣe ṣe bẹ́ẹ̀ bó ṣe gùn wọ́n ní ìjẹ́jẹ́ mọ̀ wípé iná yìí òun náà ló jẹ́ pé wọ́n fi síbẹ̀ kí àwọn èèyàn kí wọ́n fi lè máa ríran ìyẹn ní ọwọ́ alẹ́ wọ́n ní bákan náà àwọn tí wọ́n jí ọlọ́kọ̀ náà àwọn náà fi lè máa ríran dáadáa wípé ọkọ̀ ń bọ̀ lẹ́yìn mi o ọkọ̀ ń bọ̀ níwájú mi o ọkọ̀ ń ṣe gbá kan ọkọ̀ ń ṣe àwo kan wọ́n ní nítorí alẹ́ òun náà ni wọ́n ṣe rí àwọn iná yìí sí ẹ̀gbẹ́ títì ìyẹn lórí bíríìjì yìí o wọ́n ní ìjẹ́jẹ́ wá mọ̀ wípé lẹ́yìn ìgbà tí wọ́n rí àwọn iná yìí tán báwọn mọ̀ mí bí wọ́n ṣe gbabẹ̀ lọ́nu o wọ́n ní wọ́n bá bẹ̀rẹ̀ sí ní já wọ́n ní wọ́n ń já wọ́n ní wọ́n ń já wọ́n ní gbogbo street light yìí eléyìí tí ń lo sólà òun náà ni wọ́n ti jí kó tán wọ́n nígbà wọ́n kà á ní ení èjì ẹ̀ta ẹ̀rin títí aláyọ̀ wọ́n ní iye solar street light eléyìí tí wọ́n ti jí kó wọ́n ní lọ bíi 168 168 mélòó ló wá fẹ́ kù torí Ọlọ́run wọ́n ní gbogbo ẹ̀ òun náà ló jẹ́ wípé wọ́n ti ṣe bẹ́ẹ̀ wọ́n ti jí kó tán nígbà tí ìròyìn ọ̀hún tó tún wá ń ṣe bẹ́ẹ̀ tó ń tẹ̀sí ọwọ́ iwájú lọ wọ́n ní kódà àwọn míì inú àwọn iná yìí tòpótòpó tó gbèrò wọ́n ní òpómúlérò rẹ̀ náà wọ́n ní wọ́n tún ṣe bẹ́ẹ̀ wọ́n rù lọ wọ́n ní àwọn ọlọ́pàá àwọn náà ti ṣe gudugudu méje yàyà mẹ́fà lórí ọ̀rọ̀ yìí o wọ́n ní ọwọ́ kúkú ti àwọn kan wọ́n ní gbọ́ ọwọ́ tẹ̀ wọ́n fi ìjìyà eléyìí tó tọ́ àtèyí tó yẹ wọ́n ní wọ́n fi jẹ wọ́n lásìkò tí wọ́n ká wọn mọ́bi tó ti fẹ́ mọ́ tú street light yìí eléyìí tó jẹ́ pé ń lo iná sólà yìí o nígbà tí èèyàn kan tó kọ rẹ̀ ń jẹ́ Ṣẹ́gun tó jẹ́ awakọ̀ tí wọ́n ń sọ̀rọ̀ ó ní ìjẹ́jẹ́ mọ̀ wípé bàbá ń sọ̀rọ̀ nípa long bridge ìyẹn afárá olókè tó gùn lójú ọ̀nà márosẹ̀ Èkó síbàdàn wọ́n ní that place is very dangerous ibẹ̀ yẹn àwọn ìṣẹ̀lẹ̀ tó burú jáì onímọ̀ ń ṣẹlẹ̀ ńbẹ̀ o wọ́n ní wọ́n máa ń kọlu àwọn èèyàn kí wọ́n gbowó lọ́wọ́ wọn kí wọ́n gba àwọn ẹ̀rọ ìléwọ́ wọn wọ́n ní kódà wọ́n á tún máa jínigbé ńbẹ̀ wọ́n ní mélòó la fẹ́ wí mélòó la fẹ́ sọ nípa àwọn nǹkan tó mọ̀ ti ṣẹlẹ̀ ńbẹ̀ o wọ́n ní eléyìí ló wá mú kí ìjọba kí wọ́n ṣe bẹ́ẹ̀ kí wọ́n rí street light yìí bẹ́ẹ̀ wọ́n ní ohun tí ò wá yí àwọn ni wípé bóyá àwọn tí ń hùwà láabi ń bẹ̀ bóyá àwọn tí ń jíyàn gbé bóyá àwọn tí ń dani lólè níbẹ̀
bóyá àwọn náà ni wọ́n tún wá ṣe bẹ́ẹ̀ ni wọ́n yọ àwọn iná eléyìí tí ń lo ìtàn sí òòrùn sólà yìí o wọ́n ní ńgbà wọ́n wá ké sí ẹni tó jẹ́ alámòjútó fún ọ̀rọ̀ gbogbo tó ní í ṣe pẹ̀lú iṣẹ́ ìyẹn ní ìpínlẹ̀ Ògùn ìyẹn ni fún ti ìjọba ti òkè lọ́hùn the federal controller of works in Ogun State wọ́n ní Richard Adeleye wọ́n ní Richard ní òótọ́ ni nǹkan báyìí ń ṣẹlẹ̀ o tó yẹ pé wọ́n ṣẹ̀ṣẹ̀ yín òun ni o wọ́n ní kódà àwọn tí ọwọ́ ti tẹ̀ wọ́n ní láìpẹ́ láì jìnnà wọ́n ní wọ́n ó fi ojú wọn balẹ̀ ẹjọ́ ó mọ̀ kàǹkà o kí lóhun tó mọ̀ kàǹkà wọ́n ní ní ojú òpópónà márosẹ̀ Èkó sí Ìbàdàn Lagos Ìbàdàn expressway fáwọn tá a bá máa ń gbàbẹ̀ dáadáa òun ni afárá kan tó gùn tí wọ́n ń pè ní Long Bridge wọ́n ní àwọn solar light ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ 168 rẹ̀ wọ́n láwọn mọ̀mí eléwé ń jẹwé wọ́n sì yọ lọ ó kàǹkà